ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. kódà bó sẹ́ẹ̀kan kò kí sí èèyàn kankan ò ní ṣe kinní kan kódà bó sẹ́ẹ̀kan àmìlà ẹ̀ẹ̀kan báwo kí ni mo ṣe kò yẹ pẹ́ ṣiṣẹ́ ọjà fún mi kò jẹ́ pẹ́ ṣògo fún mi láṣìírí lọ́wọ́ yìí wọ́n ní kódà bó sẹ́ẹ̀kan èyí ni ìwọlé lọ bá bàbá kódà bó sẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan báwo I can't do it. mo jẹ́ oh ẹ fi tèmi ṣàríkọ́gbọ́n o. If you see them comot face yo. If you see them say dem dey suffer ọmọ ìyá mi comot face yo. Tó bá lọ bẹ́ẹ̀bì Yorùbáwùyí tíátà tí wọ́n burú wọ́n buyọ̀ wọ́n bu ògìrì má ṣe pure water báyìí nínú sọ́mà tó jẹ́ wípé àwọn ọmọ máa wọ́ omi káàkiri ni àwọn aláwọ̀ wọn ti pé mò ń ta pure water máa pọ́n mọ́ orí káńtà báyìí ni máa pe àwọn ọmọọṣẹ́ mi ẹ lọ bẹ́ẹ̀ dànù a lè bẹ́ pure water 1000 bags dànù tóun àti pátá máa pọ́n àwọn ọmọ máa wá pure water káàkiri báyìí wọn ò ní pure water mi àwọn tó dẹ̀ ṣiṣẹ́ máa sanwó fún wọn gbèsè. God bless one of my friends. I called her last week. Ìjọ kan ló fún mi ní ẹyin ló máa ń tà ẹyin máa ń ta Indomie kí pálípálí ló máa ń tà o. Ó fún mi ní ẹyin tó crack 500 naira nígbà tí kò sí nǹkan tí máa jẹ. Ó fún mi ní ẹyin 5 pẹ̀lú 500 naira. Òsìkò tẹ́ bá mọ̀ mí tẹ́lẹ̀ tẹ́ bá rí mi kò síbẹ̀ ẹ máa béèrè lọ́wọ́ mi pé kíkò kí ló ṣe yín ẹ máa béèrè kò síbẹ̀ ṣe ní béèrè ẹ máa béèrè mo lè wá àwọn picture mi kan tí màá post before and after mo ti lò 3 days tí mo jẹun 3 good days pé mo fẹ́ jẹ o kò sí nǹkan tí màá jẹ ni 3 days mo jẹ kankan àárọ̀ alẹ́ àárọ̀ ebi ti pa mí débi wípé níjọ́ iléyá lára àwọn tí mo ti ṣe fún nítorí pé ebi ń pa mí pẹ̀lú àwọn ọmọ mi mo ń láti wá lọ sí ilé pé kí n lọ kí wọn fún iléyá ẹgbọ́n kan tí mo sọ mo ń láti wá ènìyàn lọ sílé pé kí n lè rí nǹkan tí màá jẹ fún iléyá ebi ní kí pé mo dédé lọ kí àwọn èèyàn máa ń wá ẹran méjì ni máa pa ní every iléyá lẹ́yìn yẹn bàbá mi máa tún pẹ ẹran fún máa dáná náà máa sóúnjẹ ìbò ni máa jẹun ebi mi fẹ́ fọ́ ojú mi mo débẹ̀ báyìí last ìrẹsì náà wá fún last person tó dúró last price last ìrẹsì tó báwọn yẹn ṣe ni wọ́n há fún last person tó dúró mi lè sọ pé bí ló lé mi wá ọkàn ni mo rẹ́ni kí wá kí ní fún léyà ni pẹ̀pẹ̀lẹ́ ìdílé kan mo jókòó bẹ́ẹ̀ because àwọn yẹn ò mọ̀ wípé nǹkan tí nọ́mbà ti bà mí tó pè ìyá aláyé lè lẹ́yìn náà so ọkọ̀ fún mi ní mọ́ọ̀tì pé ká mo mọ́ọ̀tì mi mo mu mọ́ọ̀tì ẹyọ kan àtọ́jú ẹyọ kan tá a gbé lọ ní kàlíbà àmúlálẹ́ ẹbí màá lọ ibi tí ẹni gbádùn òpúpọ̀ ẹni gbádùn igi ọ̀pẹ kan ibẹ̀ ni màá ti lọ ká ẹyìn tó gbọ́ mo fẹ́ ṣe bẹ̀ ẹyìn yẹn ni màá fi ṣe epo ẹyìn yẹn ni màá fi ṣe epo ẹyìn tí màá lọ ká lórí igi yẹn
igi tó fi gé kẹ̀kẹ́ ejò wà ń bẹ̀ èèyàn ni màá ká tí màá fi gbé mo mẹ́pọ̀ ṣe o màá kàn dá sí inú abọ́ bí sáà pé wọ́n tó bá gbé kaná ó máa yẹ èpò díẹ̀ màá dá sínú abọ́ á lọ ṣa ike àti igi ọgbọ́wọ́ mi báyìí ní kéjò o because mi ọkọ mi ìdàgbà níbi ilé tí wọ́n ti fi ké dáná ìpọ́n báyìí ike máa jó mi lọ́wọ́ tí bá ṣe ráìsì tán gbà mí mẹ́ta ni mo rí ráìsì tí mo bá ṣe ráìsì tí ráìsì yẹn bá jẹ́ kọlọ yẹ́lò á dẹ̀ jẹ́ kọlọ black torí èéfín ti máa àwa gbé ẹ̀yìn kaná epo díẹ̀ tó bá yọ sórí ẹ̀yìn yẹn ni màá dà sórí ráìsì omi epo díẹ̀ tó bá yọ níbi ẹ̀yìn tí mo ṣe yẹn ó ní màá fi ṣe ráìsì tí màá jẹ ìjọ tó bá yọ owó yọ màá jẹ bẹ́ẹ̀ ni o òpin ata díẹ̀ ìjọ tó bá yọ tata bá ń wù màá lọ já ata màá rẹ ó pọ́n kò pọ́n màá dà sí secondary school mo wà tí mo ti rán nílùú òyìnbó secondary school denton grammar school ni mo lọ tí mo tún ṣọwọ́ àwọn èèyàn ní yunifásitì secondary school ni mo wà tí mo ti ń ṣe dáadáa nínú ayé mo parí secondary school mi ní 88/89 mo jáde secondary school ti ń ṣe dáadáa nínú ayé tó mo like business gan wọn ni àwọn sí ìlú òyìnbó wọn kí ló lọ ṣe ìlú òyìnbó báwo making money here in Nigeria ọgbọ̀n burúkú dé gbogbo wa kò gbogbo ó ní gbàgbó eléyìí lé ní mọ́tò wọn tí má rí nọ́mbà driver báyìí medical office báwọn tí pé àwọn driver ti lọ tajà wọn adé tó lọ síbi iṣẹ́ lójoojúmọ́ ẹ̀hùn nọ́fìlà ogan mi ò ríyàn mọ́ àwẹ̀ ti bá wẹ̀ ẹ̀ lẹ̀kùn fún tí ti máa jẹ tí máa tẹ̀lé gbàwẹ̀ máa wá jókòó báyìí tí má rí flashing driver lásán báyìí àwọn kọ́ jókòó dáadáa bàtà tí mo ti bọ́lẹ̀ máa wá wo bàtà báyìí hello madam as you dey go motor come do overheating as you dey go few come arrest us driver mẹ́ta lè pè mí lẹ́ẹ̀kan náà ìkan lè lóhùn lásìdẹ́ǹtì ní kinní kan ìkan lè sọ pé ní ayò ti mú oh my god ní kàgbá kọ àwọn pípù ẹ yà fún wọn ní o don't just deal with them you don't want problem you see them just put your face one side. Bàbá ìyá àwọn pípù ẹ má bá a dárúkọ wọn. àwọn àna kún wọn láyé yín ni o don't deal with them o don't deal with mo kó aṣọ mi àwọn èèyàn tí mò ń wọ̀ mo kó lọ sọ́jà mo kó aṣọ mi lọ sí ọjà pé mo fẹ́ tà mo dọ́jà mo lọ ìmú ni mo ṣe máa ṣe ọjọ́ ń bá wọn ìjọ mú láwọn aṣọ tí mo fẹ́ tà wọ́n á ní pé kí lọ tẹ́ láìlọ́ọ̀nù kalẹ̀ kí máa lágbo àwọn bọ́ ìjàkà gidi mo sọ lẹ́ẹ̀kan fún yín kí ló ti show lẹ́sìn tí mo wọ́ bíbí look at how young I am èlò náà ta lẹ́sìn yìí nígbà yẹn èlò ni wọ́n ti ń lo gold láti gbà yẹn ẹ wọ how young I am tí mo ti ń lo gold tí mo ti ẹ wọ lẹ́sìn tí mo wọ̀ kékeré bá lọ́lọ́run ti gbà fún mi wọ́n parí gbogbo ẹ̀ láàrin ọdún 5 láàrin 5 years mo rí ìyá báyìí mo pè ní bàbá mo rí àkàlàkà bàbá àlàgbà ló pé a máa dún ẹ kò sáyè kí ló dé kí lè fẹ́ dún mi fún pé ẹ fẹ́ ṣe nǹkan mo dá sí kí ló fà dídó kí ló mú dídó jáde àwọn tó ń tajà mẹ́rin wọ́n wá dáwó ìyá ẹ̀ wá ní àpé orí mi ẹ mọ̀ àwọn mi tẹ́bá wọjà mi àwọn mi àti pé wọ́n ní ojú ó mọ̀ pé bí ń pa mí ó dẹ̀ mọ̀ pé ní í ṣe ẹni tí yà ń jẹ ìyá ẹ̀ kó wà elépo ní ìyá ẹ̀ ń ta wá pé àwọn tó gbẹ̀ mí kan dáwó wọ́n wá ní kí n gbà sílẹ̀ mà ìyá ẹ̀ ní àpé kí n gbà kí nìkan mú náà ẹ má wọrí because mo wò pé ṣé mo wá tọrọ owó lọ́jà ni
má wọ ẹ ṣe mà. You see them, you no run, na so be ada. Tó bá rí wọn tó sá, so bia tó dá ẹ. Tó bá ti rí àwọn pípù yẹn tó bá ti sá. So be ada ẹni o, so be agídí ló dá ẹ. Tó bá rí wọn tó bá ti sá. Má kò fẹ́ ṣe ẹ ni, àgbákò gidi fẹ́ ṣe ẹ ni. Àwọn náà wà láyé ń sán wà láyé bí aláìsí. Ẹni tí mò ń sọ yìí, ó wà léèní tí mo ṣe ń bá yín sọ mi lè sọ lá o. Ó sì wà láyé. Ọmọ ẹ wà lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn àfọ íńtánẹ́ẹ̀tì á náà kúrò láì. Ó wá ń ṣe wá àtìgbà máa rò pé lórí burúkú àwọn àtọ́jọ́ pòtì ẹ má wọrí tó ṣẹlẹ̀ tí ìwà ìwà padà ṣẹlẹ̀ tí gbogbo yẹn padà fún ọ kó tí yín tẹ̀ bá ti gbà wọ́n á bá yé yín jẹ́ ẹ bá gbóhùn sókè má bínú torí Ọlọ́run. Ẹ ṣeun. ṣé kò ṣe kan náà ohun ẹ̀ tó ń pè yín lórúkọ tó ń tẹ́tì yín tí mo lẹ́fídẹ̀nsì. tọ́mọ ẹ̀kọ́ bá tẹ́tì mi nísìn màá gbé ẹni tí jáde ẹni máa ti dọ́kúmẹ̀ntì ẹni sùn sà tọ́mọ ẹ̀kọ́ tó bá pè mí tó bá àwọn bá tẹ́tì wo màá gbé bíṣọ̀ bàbá jáde màá gbé everything màá gbé nǹkan màá gbé lórí íńtánẹ́ẹ̀tì màá gbé anything jáde. Èmi máa ń kíìpù dọ́kúmẹ̀ntì máa ń kíìpù rẹ́kọ̀dù burúkú tí lè fọwọ́ mi nìkan ló wà màá gbé anything màá dágbé anything màá dágbé àwọn kọ̀ọ̀kan tó yẹ pé íńtánẹ́ẹ̀tì máa lànà íńtánẹ́ẹ̀tì máa fọ́ lójú. Ẹ bá mi gbọ́ òtòkè sà àwọn ẹni òfò. Ọlọ́sìn ni wọ́n ẹ̀ kọ́mọ yìí kọ́ lè kéwú. Àmọ́ ṣàgbọ́n ìyá Yorùbá wì. À ń gbọ́. Àmọ́ wàhálà àwọn Fúlàní yẹn àmọ́ tí àwa Yorùbá tá a ti fún wọn ó yẹ kí Yorùbá ká ronú gan torí pé owó wàhálà ni wọ́n ń lò owó ilé wa náà tí olówó tí wọ́n ń lò sí wa fẹ́ ń gbé fáwọn olúwo fẹ́ ń gbé fáwọn olúwo àgbà sá tí wọ́n ti káàkiri wọ́n ti fún olúwa yìí ló ti dàrú wọ́n mọ̀ sí nàdàdà káàkiri ṣùgbọ́n kí ni tó ẹ̀ka sí náà ni pé ṣerú Ìlọrin yẹn a bá ti gbà lórí yẹn padà ó gba àwọn afáàná lálálá yẹn èyí máa gan o bí mo ṣe èmi tẹ́lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ fún yín tí wọ́n sọ yìí mùsùlùmí ni mí ó ń kéwù dáadáa kì í ṣe ẹ̀sìn yẹn ni wọ́n kàn kó sábẹ́ ẹ̀sìn yẹn láti fi wọ́n fi ń ẹ̀sìn ni wọ́n ń lò tó fi yàn mú tó fi rí ẹgbà nígbà pé mùsùlùmí àwọn náà bá gbọ́ àwọn tẹ̀lé pé àwọn òótọ́ ni o káwọn sì kí ni o káwọn ṣẹ̀bọ̀ kankan o èmi mo ṣe wà yìí òòṣà mẹ́ta àwọn ọmọ ń bọ́ létí wa wọ́n ń bọ Ọ̀ṣun wọ́n ń bọ Ògún wọ́n ń bọ Ọbàtálá ilé ìyá mi ẹ̀gbọ́n mi wọ́n máa bọ ìyá bàbá tèmi náà ń jọba ní Ilé Ifẹ̀ ilé ìyá mi wọ́n ń jọba ilé ìyá tó bàbá mi ìyá tó bàbá mi wọ́n ń jọba ní Ìgbọ́n dán kí wá sọ ẹ kó ni wọ́n pè àyùbá ni kó ni wọ́n pè ká mọ táǹsì ilé wa náà ti ro wa tó ń tàn wá pẹ̀lú mọ́ lóṣù tán tà káàkiri pẹ̀lú ọrọ̀ àti ńkó ọrọ̀ ajé àti ńkó òfin káká dádúró tẹ́tàbátàbá Ìlọrin tẹ́tàbá Ìlọrin gbà yóò wá kiri kọ́lọ̀ jẹ́ lòrò gbogbo ọmọ pa fún wa ká Ìlọrin gbogbo oṣù tán ṣe ọkàn wa àwọn àgbègbè dọ́kàn ara nílẹ̀ wa dáwà ní sí ilẹ̀ wa ọkàn wa táwóré Burkina Faso èyí mùsùlùmí ó ti ń takò mùsùlùmí wọ́n sọ pé ìtẹ́ ń ṣe tán lò tán fi ń ba ayé àwọn ẹ̀jẹ̀ nù lọ́fẹ́ gbalẹ̀ nìyẹn àwọn ní ká sí kí ni o ká olóòrè ní ìṣòwò tó ń gbé fún náà nìyẹn. Ẹ máa sọ ìtàn Yorùbá ẹ máa sọ̀rọ̀ nípa Yorùbá máa wá dá ìsìn padà sí ní ọyọ́ pa àwọn ọjà wa níkà. Gbogbo wọn pátápátá tóbìnrin àtọkùnrin tó lọ ń gba fúnrádè nínú aláìnítìjú ní gbogbo iye olóòrùn nìyí. Àwọn tó ń gbọ́mọ àlè wá fún wa tó rọ́mọ ọkọ gidi kò ní gbé kò dìbò. Ibi tó bá wà tán bá ti fẹ́ ṣe anything fún Yorùbá báyìí ẹ̀jẹ̀ yẹn ò ní jẹ́ kó gbádùn. Fọ̀ sókè dá kígbe síta ṣùgbọ́n Fúlàní ti dàpọ̀ mọ́ wa. Ẹ máa sọ gbogbo ibi tẹ́ bá wà kán dá history Yorùbá padà ká lè mọ history wa ṣó ti yé. So ẹ ṣeun gan. Sọ pé mùsùlùmí ni ẹ má kí wọn. Ẹ má kí ẹ lọ máa bọ nǹkan tó ń bọ́ ń lé yín. Ẹ lọ máa bọ̀ fún dáadáa ẹ lọ ṣe tó ń ṣe ń lé yín ẹ bèrè kí náà ṣe nígbà wáṣẹ tí ogun òfin kó wọn. Fúlàní ìjágbó olè ni wọ́n balẹ̀ wọ́n fẹ́ sí. Mo máa bí ọkọ mi ní jọ́hánì mo fẹ́. Ìyá èmi ń sọ pé ojú nǹkan tẹ́ sọ pé mo gbàgbé lẹ́ẹ̀kan ni. Ṣé mo wí pé èmi ọmọ fẹ́ há èmi mo ní ọjọ́ tó bá fi há mi báyìí ojú ọgbọ́n ni màá ṣe pẹ̀. Èmi ń bẹ̀bẹ̀ fẹ́ ha ni èmi ń bẹ̀bẹ̀ pẹ̀jọ ọkọ mi jọ́hánì.
Èèyàn mo ní wọ ìwà bímọ tó wà bímọ báyìí wà ní kán há mi ṣọ́ há mi kó tó rí mi. Háta ni ìmọ̀ sí pẹ̀lú ojoojúmọ́ ni tó kàn pa wọ́n dànù. Bẹ́ẹ̀ ni. Èmi fẹ́ kán há mi ni o. Ẹ̀yin lọ sí Ọ̀ṣun Òṣogbo lọ́la. Ọ̀la lọ sí Òṣogbo ẹ̀yẹ ìyẹn lọ ẹjọ́ torí Ọlọ́run. Ẹ máa gba ìwé, ẹ máa gba t-shirt, school bags. Ẹ tún gba rice tẹ máa lọ sè nílé. Ẹ máa ti rí MS bàbá ń bẹ. It's just a little way of saying something. That's the best way to ẹ̀yin tẹ́ bá jẹ́ oníṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá lówó lọ́wọ́ ní ìṣẹ̀ṣe ẹ sọ̀pọ̀tì Ọ̀ṣun Òṣogbo ẹ gbówó kalẹ̀ kò sí babaláwo tó máa tà sí yín ẹ gbówó kalẹ̀ ẹ túwọ̀ ẹ ṣe everything ẹ gbówó kalẹ̀ kán ra aṣọ fáwọn èèyàn kán ra kọ́míṣìn fáwọn èèyàn kárí ilé ìtani ìyàwó aníkẹ̀bá wa mute bá náà nínú ìwà lọ́dọ̀ ìyá mi ẹ bá gbóhùn sókè màámi. ìyá mi Yorùbá wo ojú òní tì í ẹ̀mí yóò gùn èmi dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ èmi dúpẹ́ lọ́wọ́ àwọn tán nílẹ̀ Yorùbá tán já yín gbà tán wá ń lò yín báyìí ẹ̀yin tẹ́jọ́ talẹ̀ òòṣà láyé ọjọ́ yìí gbogbo alátàlẹ̀ òòṣà tẹ́yìn wá ń sàn yìí tẹ́yìn ń jẹ. àwọn alátàlẹ̀ òòṣà. ẹ̀yin tẹ́ talẹ̀ òòṣà gbogbo ẹ̀yin tẹ́ talẹ̀ òòṣà tán gbà yín tán lò yín fún ìtẹ̀síwájú àti ìlọsíwájú ọmọ Yorùbá. mo bí pé mo tún wà lára mo tó pé àwọn onílẹ̀ wọ́n jẹ́ kẹ́ ẹ ṣẹ́gun kẹ́ ẹ jàjàbọ́ gbogbo tó wá kù tẹ́ ẹ lò lọ́jọ́ gbọ́rọ̀ 100+ ire ayọ̀ àlàáfíà ìbejì grandkids ìbejì lágbára Ọlọ́run ẹ nínà kan tán kẹ́ ẹ tó rí kan ojú yín ò rí re ojú yín ò rí owó ojú yín ò rí ọlá ẹ wá ní bá wọn ṣe àìsàn láṣẹ Elédùmarè ṣe pé àwọn ilẹ̀ yìí tán bá ti lò wọ́n tán tó kù báyà àìsàn ni ẹ̀yin ẹ̀ ní bá wọn ṣàìsàn lágbára Ọlọ́run. èmi kàn wá ń bẹ bàbá ìyá Yorùbá wì ó lè ní lọ́rọ̀ bá sọ bàbá olódòdẹ ẹ torí Ọlọ́run ìyá Yorùbá wì àtàwọn ọmọ ẹ̀yìn wọn náà ń pè yín àpè yín síbi ire ni ẹ bá wa dá history padà sí ilẹ̀ Yorùbá ẹ bá wa dá history padà ṣe tẹ́lẹ̀ bá ń sọ̀rọ̀ èmi mọ̀ sọ pé kẹ́ ẹ wo ti ọmọ yín tó ń jà fún yín ẹ̀yin náà mọ bó ṣe ń lọ bàbá ọmọ yín tó ṣe ìyá Yorùbá wì bó ṣe ń jà fún yín torí èmi tẹ̀fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan kẹ́ ẹ wá sọ pé nítorí ti Yorùbá wì ni mo ṣe ṣe mo challenge bàbá tí bẹ́ẹ̀ ni ọmọ máa ń challenge òbí ṣe pé tí àwọn ọmọ bá ń dàgbà bí òbí ló máa ń ní agbára bò tó bá ti wá yá ọmọ ò gbàgbára lọ́wọ́ òbí àwa wá ń challenge yín bàbá ìyá Yorùbá wí bàbá Tinubu àwa ń challenge yín lórí péjì ìyá Yorùbá wí pèsè mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan nílẹ̀ Yorùbá tẹ́wà sọ pé nítorí ti Yorùbá wí ni mo ṣe ṣe kò sí wàhálà a fẹ́ kẹ́ ẹ dá history padà sílẹ̀ Yorùbá dábì mi náà ń gbọ́ báyìí kò sí wàhálà a fẹ́ kẹ́ ẹ dá history padà sí ilẹ̀ Yorùbá a dẹ̀ fẹ́ kẹ́ ṣe ní bẹ́ẹ̀ ṣe ń fún àwọn church àtàwọn Muslim àwọn kan náà nílẹ̀ yẹn o àwọn ẹlẹ́bọ làwa ní o bẹ́ẹ̀ ni ṣe ń fún wọn bẹ́ẹ̀ ṣe ń bọ́jẹ̀tì fún wọn àsìkò ti tó kẹ́ ẹ bọ́jẹ̀tì fún àwa ẹlẹ́bọ ẹ̀ẹ̀kan lè mọ̀ fún àwọn ọmọ àtọ̀húnrìn wá ní nǹkan tó belong sáwọn bàbá ńlá àti tàwa àwọn ò ní gbà mọ́ o tẹ̀bá ti fẹ́ ká tún mọ̀ pè yín ṣe ní bẹ́ẹ̀ ṣe bọ́jẹ̀tì fún church àti mosque yẹn táwọn bàbá ti wá nílẹ̀ yẹn afẹ́kẹ́ bọ́jẹ̀tì fún àwọn ẹlẹ́tọ̀ àsìkò ti tó ọmọ ọkọ nìyí o bẹ́ẹ̀ ni ọmọ ọkọ afẹ́kẹ́ ṣe kẹ́ jẹ́wọ́ ọmọ ọkọ lórí ilẹ̀ Yorùbá yẹn kẹ́ ẹ ṣe a ní ìdí budget fún àwọn àwa ẹlẹ́bọ àwa ṣetán láti lọ inú iná láti lọ jẹ iṣu ẹ̀sùn àti epo pupa àti kẹ̀tẹ́ àwa rẹ́dì àwọn òkè àwọn ẹni tó bá fẹ́ ládùjọ́ náà kọ́mọ lọ inú iná. èmi ò tiẹ̀ fàdùjọ́ náà àdùjọ́ náà àdùjọ́ náà fẹ́ lọ jẹ àsìkò kẹ̀tẹ́ jẹ ìgbómìnà làwa àwọn lọ jẹ so ìyá mi one more thing ẹjọ fún ìṣẹ́jú kan sí gbogbo àwa tí a bá ń la nǹkan kan kọjá 1 minute ma gbogbo àwa tá a bá ń la nǹkan kan kọjá tá a rí gẹ́gẹ́ bí ẹrù ẹ jẹ́ ká wo nǹkan tí ìyá Yorùbá wù yìí sọ lénìí ẹ má jà give up ṣe ní Ọlọ́run tó ń jà fún ìyá Yorùbá wù yìí nígbà yẹn á jà fún gbogbo wa Elédùmarè
á bá wa gbé ẹrù ayé wa. Anything tó wù kí ẹnikẹ́ni wa máa là kọjá ẹ jọ̀ọ́ nítorí ọ̀rọ̀ tí ìyá Yorùbá Wuyì ń sọ òun ló àwọ̀ sí ẹ̀rí ìbọ̀ ó mú mi kọ́ọ̀lù. Ẹnikẹ́ni wa tá a jẹ́ ọmọ aládé tá à ń la nǹkan kan àbí nǹkan míì kọjá ẹ jẹ́ ká máa pe àwọn tó nílẹ̀ yẹn wọ́n á gbà wá. Ìyá mi ojú ò ní tì yín á rí yín pẹ́ ẹ̀mí yín á gùn. Bàbá mi Àdìsá Elédùmarè mo bá mi fún wọn ní agbára fún agbára. Ẹ ṣeun. ẹ ṣe gan. ẹ jọ̀ọ́ tó lọ náà ẹ jẹ́ ká advice àwọn èèyàn wa. Please, if you are going through ọ̀rọ̀ tí àwa ìtọ́jú yẹ kí n rántí, if you are going through anything, please, ọ̀rọ̀ ní ayé mi kan tójú mi rí tàwa ní pé nínú 100% eléyìí tí mo sọ yìí it's just like 1%. I am telling you the fact pé nǹkan tójú mi rí nílé ayé mi tó pé ní 100% mo ẹ̀ṣẹ̀ sọ 1% tí mo sọ yìí gan kò tó 1%. So whatever you are going through o fẹ́ pa àwọn tó máa ń para àwọn tó máa ń ronú pé àwọn fẹ́ para àwọn pípa kọ́ ni solution. Please, Ọlọ́run ọba tó gbé èmi jẹ́rí tó gbé mi lékè á gbé gbogbo tó bá ń la nǹkan kan tàbí míì kọjá lásìkò yìí á gbé yín lékè á gbé yín jẹ́rí ẹ lérè ayọ̀ ẹ lè bọ́ta ẹ lè sọ ìtàn ilé ayé yín bẹ́ẹ̀mi náà ṣe ń sọ tèmi bẹ́ẹ̀ pé bí mo ṣe ń sọ mò ń sunkún mò ń tún rẹ́rìn because even with this time mo fi sọ̀rọ̀ I know I lose weight láàrin ìṣẹ́jú mélòó kan mo mọ̀ lára mi pé because whenever I remember kan tí mo go through láyé mi mo sọ fún yín pé tí mo go through yìí tí mo sọ fún yín it's just like half of 1%. Please, anything anybody bá ń go through láyé máa ronú pé èmi náà ronú bẹ́ẹ̀ nígbà yẹn bẹ̀sẹ̀ mi wò pé àpárá mi báwo èmi dẹ̀ ọlọ́ wípé ẹ̀sìn yẹn ẹ̀sìn alágídí ni so agídí ẹ̀sìn yẹn ló wà lọ́kàn mi nígbà yẹn pé anything tó bá wá àjọ máa fèsì ẹ̀ ni mo ò ní para mi fún yín sẹ́ẹ̀ mo ò ní para mi fún ẹ àjọ máa fèsì kò tó bá anything tó máa ń gbó àjọ máa fèsì nǹkan yẹn mi ì ní gbà sẹ́ẹ̀ ó ní jẹ́ pé kì í sọ pé mo fẹ́ para mi nígbà yẹn so mo dúpẹ́ anything anybody bá ń gbó jù Ọlọ́run ọba agbẹ̀yìn lékè àwọn òṣàlẹ̀ Yorùbá wọn agbẹ̀yìn lékè because mo rí ẹ̀ kí wọ́n lè rí ẹ̀ mo rí ẹ̀ thanks to gbogbo àwọn tó stand by me then gbogbo àwọn tó lọ́run kì í ti ṣe fún ọmọ mi kan wàásù ló lọ Kwara State University ọmọ wa bá mi níbi iṣẹ́ ń jọ yẹn ni ó ní fẹ́ máa bá mi ṣiṣẹ́ mo nígbà iṣẹ́ ìwé wo ló fẹ́ ṣe mo ní driver mo ní àwọn tó máa ṣiṣẹ́ mo láwọn tó ń clean mi mo á ní pé ok o lè dúró tí mọ́tò bá ti lóòdù tán because mo lẹ́yìn tó gbogbo department mi ni mo léèyàn sí mo náà tó ń ṣe ní ìdìbò àṣẹ mo náà tó ń gbómi jáde tó bá ti ṣe tán fún mọ́tò bá ti lóòdù tán kàn fọwọ́ he lẹ̀ anything tó bá wà nílẹ̀ kàn fọwọ́ he I will be paying you salary mo máa fún ẹ lówó kọ̀ọ̀kan wá wá síbi iṣẹ́ ìgbà mi máa ló yá tẹ̀lé mọ́tò ó lè tẹ̀lé mọ́tò ìgbà mi àti sùn ẹ tó mo wá fún mi sọ pé ọmọ school ni okay kábíyèsí ọlọ àwọn ọkọ tí nígbà tí ìjọ kan ló pè mí ó ní bolẹ wà òun délé wọn lẹ tí pópó ń bẹ ìyálà ìyá wọn wọn sọ ìyálà ìyá wọn dá láàrin kiri ẹwà ìgbẹ kíní kan àwọn èèyàn sọkọ báyìí fún mi òun fẹ́ wá rí yín ó ní ọ̀rọ̀ ìmọ̀ bí wọ́n wà because I was ashamed of myself pé tọmọdé bá rí mi and he sent me 200,000 naira. God bless you, dear son. God bless you. Elédùmarè will bless you. And he sent me 200,000 pé òun ti ń ṣiṣẹ́ ní next two nígbà yẹn. So nígbà next two mo ti ń ṣiṣẹ́ nísìn.
I continue paying àwọn nǹkan tó bá fẹ́ rà nígbà yẹn mọ́mì tó bá ti dé nígbà yẹn mọ́mì mo ti wà ní school mo lọ sí school wàdà tó bá ti dé ó máa wá bá mi gba ẹ̀kọ́ tẹ̀ pé ó ń ṣiṣẹ́ mọ́ bákan wà á kíní kan báyìí ó lè pè mí bẹ́ẹ̀ jọ̀ṣẹ̀ sáàmù kan I will sponsor you I will do everything kò ní sọ̀rọ̀ nìkan mo wà nílé mo wà ní Nàìjíríà mo ti rán ọ lọ sí ìlú òun ẹ ti yà wò. He sent me 200,000 ẹ̀ ń gbà ní ó dàbí 200,000 200 million mo kú tán mo mú 200,000 ẹni bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ mi tẹ̀lé sọ̀rọ̀ kan mọ́ ìbọn sínú tv ẹ bọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ máa sọ. To change the way yeah, then number two, sharing story you touch me, go. Mo dẹ̀ fẹ́ sọ pé mo bá yín yọ̀ láti inú ṣe pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà kì í gan ṣe pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà bí èsì yá sọ̀rọ̀ ọ̀rọ̀ kan pàwọ̀ kan lé òní mi. Ó dà pé àwa ní òní rúmọ lẹ́ ń lò lọ́wọ́ yìí. Oh my goodness. Sorry, àgbàdàbà ní ọ̀dẹ̀ very typical Leo. Very generous. Very. Leo kì í ṣàbòsí. Say to your face, sharing because more people story ó rán mi létí a lot of things and sharing inú kan tẹ níyẹn mo ló gbé débi tẹ wá ẹ̀ẹ́dẹ̀ tí débi kankan sharing mú pa ọmọ yín wọ́n ní owó láyé débi wípé wọ́n máa sọ pé ṣọ́ni kan tí ìyá yìí ti ṣe nìyẹn ẹ̀sùn tí àwọn kọrin tẹ̀ ti ṣe sẹ́yìn ọmọ yìí ṣì máa jẹ́ àwọn ọmọ yìí ṣì máa débi gíga. pos kí ló ṣẹlẹ̀ à ń gbọ́ yín. Comment section yìí sórí comment kìíní tí àwọn àlùfáà ti bá yín wọn jẹ́ àbẹ̀ṣọ̀ àwọn tó bá àgbẹ̀rẹ̀ bíbọ̀ láti mọ àwọn àfáà tẹ́ pé wọ́n lọ síbẹ̀ lọ gbàdúrà ní o àfáà sọ wọ́n ti yàwó jẹ́ pé títí di sìn àwọn ẹbí wọn wọ́n ti lùsẹ̀ bí wọ́n ti lùsẹ̀ ara wọn wọ́n fi òògùn bá wọn lò wọ́n dẹ̀ fòkùn fẹ́ wọn ò lè kúrò lọ́dà àfáà yìí wọ́n bá yín wọn jẹ́ mo mọ sísà kan níbi ilé ìkọ̀tún yẹn yẹn lọ ṣé wọ́n rí bẹ́ẹ̀ kí wọ́n sọ pé happy birthday ẹ̀ kọ́kọ́ fún birthday gift yẹn náà ó mi kì í ṣe jù báyìí lọ ṣùgbọ́n ẹ̀ kọ́kọ́ spray. kọrin kí n bá yín gbé. a ti náwó fún mi. Happy birthday to you. Biola, happy birthday to you. Yes. I said. Wọ́n bẹ̀ fi dalẹ̀ Yorùbá rú ni. Lẹ́nìyẹn wò sí láàmì ìyẹn tó ń wá nǹkan mọ́ra ó fẹ́ wọ́ olóòlù mọ́ra ní ọmọ àlè ọmọ òfò. Àwọn ọmọ Málì àbíbọ̀ ìpè wọ́n Málì ìlú ọmọ títí wáyé náà ó bá àwọn ìlú kúkú tó wá sílùú ilẹ̀ bàbá wa. Wọn kì í ṣe Yorùbá. Tí bàbá láti ilé ìfẹ́ yà not a Yorùbá person and it's not your fault and it's not our fault. Go back to ancestral land. You need to go back to my You need to go back. Go back. Okay. We are the best. We are the best. Iná ni Ọlọ́run fi dá wa ní òní wa. Ẹnì kan náà máa fi ṣe fíìmù
ó máa tà ní sínímà bàjẹ́ ọ̀rọ̀ ilé ayé mi tó máa fi ṣe fíìmù. Ìyá èmi náà máa second yín tó bá ti fẹ́ fi ṣe fíìmù. Ẹ jọ̀ọ́ mo ní ti tèmi náà àfáàjẹ gbárùn lọ́dọ̀ mi. Ẹ má fẹ́ fà o. Ẹ má fẹ́ àfà o. Bàbá mi ẹ̀ ní dààmú akin ọmọ akin. Èmi kò wọlé mo rí pé ìpara gbé ló fa ìpara ayélujára báyìí. Ṣé àwọn àfáà ló ń tún lọ́bẹ̀ dáwọn lálẹ́ báyìí? No, àwọn ọmọ Wàsílà yẹn àwọn olólùtìbọ̀ tàpá àwọn ògbówó lọ́wọ́ náà gba 400,000 lọ́wọ́ òun. Olówó rìkọ́ọ̀dù olóòlù pé Àmọ̀tẹ́kùn lòún rìkọ́ọ̀dù. Ṣé àwọn oníkan lọ fowó wọn rẹ̀ rán mo béèrè wo ni? Kọ́ lè mọ̀ pàdé ọmọ làwọn rúmọlẹ̀ ti wá. Ṣé àwọn olóòlù ni àwọn nìkan ọlọ́rọ̀ ẹlẹ́dẹ̀ ó ra ẹran. Wọ́n ní babaláwo ní kò ní ṣe inú babaláwo nínú ire títí kó fowó ẹ̀rọ alẹ́ kú lẹ́jà. Àní ẹ jẹ́ kán nìṣó ń kọ́ọ̀tù ẹ jẹ́ kán gbólóòlù lọ kọ́ọ̀tù. Bàbá tí 100% ni wọ́n torí àti ṣẹ̀ṣẹ̀ bá anybody lọ́rùn wọ́n ní kí ọba ìlú jáde wọ́n ní kí obìnrin ò kí ń rí ṣé ẹ fọ́ létí ni ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbólóòlù jáde ni etí ń dùn wọn ni. tó bá ṣe pé ẹ fẹ́ wá fíràn ní tójú wá lójú rí bẹ́ẹ̀ ni àwọn tó rán ọtí gbẹ́rù gidigba lọ káwọn wọlé ẹ máa explain tàyà. Rago explain tàyà. Ṣé bí ẹ sọ pé Yorùbá level ni ẹ nonsense. Ṣé Naija Peko lẹ́nu ni? Níbo? Naija Peko ní Èbúté Mẹ́ta. Ẹ sọ̀rọ̀ Denti Grammar School, Naija Peko la máa gbé náà. Naija Peko kọ́ ni Denti Grammar School ọ̀tọ̀ sí Naija Peko. Naija Peko ọ̀tọ̀ Denti ọ̀tọ̀. Tó wà ní Èbúté Mẹ́ta ni nàbó nǹkan ni. Naija Peko ní Èbúté Mẹ́ta ló wà bẹ̀ Denti ọ̀tọ̀. Naija Peko jìnnà sí Gbobi College. Denti ló ní. Ẹ̀gbọ́n yín lọ síbi tẹ́gbọ́n yín bá lọ síbi ó máa mọ̀ mí náà ó máa mọ̀ mí mo tó nísùn náà mo burú bí àpárá ni. Ẹ má bínú. Kò sí wàhálà. Ẹ̀yin làgbé ẹ má bínú ya. Àṣẹ. Àṣẹ o. Wàsílà yẹn wọ́n lò wá ni èmi mo máa wọn ṣàdúrà lójoojúmọ́ kán gbólóòlù lọ sí kóòtù. Yóò bá wù yìí ṣé mo tínú mi ṣe kí tí wọ́n lè bá bàjẹ́. Ká ní pé ká ní mo yẹn ó successful pẹ̀lú nǹkan tó ṣe ẹ̀ṣẹ̀ rí ètò tá à ń ṣe wọ́n ti fẹ́ẹ̀ mẹ́sì wa pa. Bẹ́ẹ̀ni. Inú mi dùn ṣe bẹ́ẹ̀ ni Yorùbá level ẹ jẹ́ ká jọ máa wọ lọ sẹ́ẹ̀. Ẹ̀yin apàjọwọ̀jọwọ̀ ètí àti orí ibu yín ẹ máa lọ sí Mali. Everywhere. Ìjọ ní Spain nínú wọn ti lọ fa spíkà wọn yọ. Spain lánàá wọ́n ń jù wọ́n dànù báyìí àtàná náà ti bẹ̀rẹ̀ ní Spain yẹn ó ń gbóná wọ́n ń lé wọn dànù báyìí pé yá ìlọ̀lú yín ẹ lọ́wọ́ sórí burúkú yín nílùú yín. Tó bá máa láìpẹ́ ẹ̀sìn yẹn o subhanallah mo máa láìpẹ́ àní mo ń bọ̀ l'Amẹ́ríkà àní mo ń bọ̀ l'Amẹ́ríkà ìsìlà mo ní máa fi ṣe mo ń bọ̀ l'Amẹ́ríkà ẹnìkan wá sọ fún mi pé Amẹ́ríkà wọn kì í rí kí lórúkọ ẹ̀ Quran wípé because wọ́n máa ń bí pé kinní kan ni wọ́n ẹ fẹ́ gbọ́ mo fọba tó ní mi búra mo wá gbé Quran mi mo gbé sórí ẹrù mi mo ti máa dé airport wọ́n sọ pé màá yọ Quran mi dẹ̀ mo ní máa padà sílé. Mo ní máa padà sílé tí mo fẹ́ sọ̀rọ̀ ebi pé Kùránì ní Kùránì o ẹ̀wọ̀n tí máa ń pè Kùránì mi má débi Kùránì mi ẹ lọ lọ Kùránì mi kí ní kọ́ mo ní bá dé airport tó máa pẹ́ mi lè gbé Kùránì wọ Amẹ́ríkà mo ní máa padà sílé. Àwọn olórí
wọ́n ti brainwash ni. Ni mo tún kó fọ́tò sínú Kùránì. Èmi kan. Fíìsì àwọn ọmọ mi. Ẹ bá wa gbọ́ sókè. Kùránì mi. Ẹ ní dààmú. Kùránì mi. Àmì àdá fún ẹ. Àṣẹ. O sì kú ayẹyẹ ọjọ́ bí tó ṣe kọjá. Ẹ ṣe bàbá mi. Safety domain tó jẹ́ mẹ́ta iṣẹ́ mo dúpẹ́ wọ́n yá máa lọ sókè. À ń gbọ́ yín. Aṣọ ọ̀gbìn ayé o. Àṣẹ. Ìgbà ọdún kan ni o. Àṣẹ. Gbogbo ètò wa kù tó máa lò lórí èpẹ̀ ò ní lò nínú ìbànújẹ́. Àṣẹ Èdùmàrè. Ò ní lò nínú ìdààmú. Àṣẹ. Wọn ò ní fi wé ṣe àgbẹ̀ o ní ìtókù tó máa ṣe nínú ayé. Àwọn ọmọ ẹ gbogbo wọn tí wọ́n tara ẹ jáde lójú ayé ẹ wọn á ṣe rere. Ò ní sọkún lórí ìkọ̀ọ̀kan wọn. Ọkọ ò ní kú mọ́ ẹ lórí òyà mi. O wà ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Àṣẹ wa. Yá tá a bá ní ká wò ó ṣé ọmọ táwa rí yẹn ṣó ní sáwọn ẹbí ẹ ní 400,000 lọ́wọ́. Tó má tiẹ̀ ní ṣé àwọn ẹran tó fi ṣètùtù yẹn ṣé àwọn olóòlù nìkan lọ rà fún un wọ́n ló pa ẹran pa ẹlẹ́dẹ̀. Ṣé fámílì olóòlù ló máa lọ ra nǹkan ètùtù? Àárẹ̀ tí kò lọ sí kóòtù yẹn kò lọ sí kóòtù. Ìyàwó ti mọ̀ pé mo sọ lọ́jọ́ yẹn mo ní àwọn ará bíyàn ló ti ọmọ yẹn jáde. Wọ́n fẹ́ fi fíràn. Ìyá mi mú ní káyé kí bàbá wa yìí délẹ̀ ẹ̀jẹ̀ à ń gbọ́ yín sà. Wọ́n fẹ́ fi fíràn. Ṣùgbọ́n ojú wọn máa ja ojú wọn máa bó. Ògún gbọ́. Ojú wọn máa bó ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Ojú àárín ohun tẹ́nìkan ò rí. Gbogbo wọn ló ń lọ lé elékulẹ́yà o. Àwọn kìíní burúkú wọ̀nyí àwọn máa ṣàǹfààní ẹ̀dá. Wọn ò ní Yorùbá wò ní. Wọ́n á fàtẹ́ tẹ́dì. Torórin tí máa kọ fún ẹ lénìí. Yorùbá wò yìí mo kí ẹ o. Yorùbá wò yìí yóò máa kú ewu o. Ewu iná. Kì í pa àwòdì òkú ewu. Aya aládìsá ó máa kú ewu o. Ewu iná kì í pa àwòdì òkú ewu. Ìyá Àdìsá, Aya Àdìsá. Wàá tẹ ilẹ̀ yìí pẹ́pẹ́pẹ́. Gbogbo bó bá ṣe ń lọ wàá máa dé, gbogbo bó bá ṣe ń lọ wàá máa bọ̀. Ẹni tó bá ní kó má dé lò ní dé bá. Má gbára wọn alálẹ̀. Ìyá mi á dáa fún ẹ. Àṣẹ́gun kò yí padà. Ẹ ṣeun gan bàbá mi, God bless you. Ẹ ṣeun gan bàbá mi, mo dúpẹ́. Safety domain, ẹ ṣe gan mo dúpẹ́. Àkọsíṣẹ́ àmúra òkè ìgbà pé yóò ní gbọ́wọ́ yá máa lọ sókè. Thank you for the super sticker. Àwọ̀ yá máa lọ sókè. Ẹ bá fẹ́ sọ̀rọ̀ lórí TikTok, ẹ bá wa sọ̀rọ̀ ní ṣókí. Ká lè mú ètò wa sópin. But these people, if you see them, run o. Wọ́n ṣe débi wípé. Ìtẹ́bárí mi tí mo bọ́lẹ̀ 10% ní bátìrì mi kò lẹ́gbẹ̀ẹ́ mo jìnnà sílé. So mo celebrate yín tinútinú o. Thank you, God bless you. Ẹ kú iṣẹ́ ìran Yorùbá. Ẹ kú iṣẹ́ adúpẹ́ lọ́wọ́ yín, adúpẹ́ lọ́wọ́ ọkọ yín, àwọn ọmọ yín, adúpẹ́ lọ́wọ́ ẹbí yín. Wọ́n ṣe é tẹ́ ẹ̀ fún àkókò sílẹ̀, tẹ́ fi ń ṣìràn Yorùbá létí, tẹ́ ẹ̀ ń bá wa gbóhùn sókè. You are speaking power to the truth. Yes, you are speaking on the behalf of àwọn tí wọn torí gbogbo wọn ò lè wá sókè. So ẹ ṣeun adúpẹ́ ẹ ní ṣọ̀rọ̀ sọ ẹ ní ṣílẹ̀ tẹ̀ ìyá fi tó ṣèwúre fún yín àbúrò mi. Ọlọ́run lágbára. Lágbára Elédùmarè. Gbogbo ẹ mọ̀mọ́ ṣe ní rẹ gbogbo ló máa jẹ́ ti yín láṣẹ Ẹ̀fà. Ẹ ṣeun gan adúpẹ́. Ó dàárọ̀ ìyá wa. Ẹ ṣeun. These people, when you see them, japa. 1%. If you want my story, I go use my story do movie one day. Ní ọjọ́ kan, mo máa fi story ayé mi, mo máa fi ṣe movie. Ó worth kí àwọn èèyàn kọ́ ọgbọ́n. Oh my God. Mo sọ fún yín pé 1% ni out of 100. Màá sáré fún yín láàrin ìṣẹ́jú méjì, màá tún fún yín nìkan.
This Alpha said, ọkùnrin ò ní gorí ẹ̀ mọ́. As if I refuse him, ó ní pé ọkùnrin kọ́ ló máa bẹ́ ẹ̀sùn mọ́. Ọkùnrin ò ní gorí ẹ̀ mọ́. And did you know what? Anywhere tí n bá rìn sí, kódà kó máa rẹ́rìn bẹ́ẹ̀, kó máa ṣàwàdà, kó máa ṣe even nínú mọ́tò, tá bá wọ public bus, táwọn èèyàn bá ń sọ̀rọ̀, kíní kan, kó máa ṣàwàdà nínú mọ́tò, kó máa tí n bá ṣe báyìí kíkan wúkọ́ lásán, èèyàn bíi 6 ló máa fẹ́ bá mi jà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tí n bá sọ̀rọ̀ pẹ́kẹ́, tí mo lọ láàrin ọjà, mi gbọ́dọ̀ nájà, tí wọ́n lè ná ta kínní, tí wọ́n ní àròkù gbọ́ báyìí ìjáde. Bàbá yìí Ọlọ́run máa sun gbogbo àwọn tó bí, gbogbo àwọn tó bí pátápátá. Àwọn ọmọ ẹlẹ́wàá bí kan máa wù mí o, torí ọmọ ara àwọn àfáà ńlá orí íńtánẹ́ẹ̀tì ó lè wà mí, ó dẹ̀ mọ̀ pé wọ́n ni mò ń bá wí. Ó mọ̀ kọ́sọ gbogbo wọn mọ̀ sí, bó tiẹ̀ kéré nígbà ètò náà ó ti di bàbá nísìn, ó ti kó ń gbọ̀n hánu, ó kéré jù. Ó mọ̀ pé bàbá òun ni mò ń sọ nípa ẹ̀. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ti má fi lè dá sí ìjà ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Tẹ́bí má fi lè sọ̀rọ̀ báyìí tí wọ́n ní kódà kí èèyàn méjì máa jà kí ní ẹ ní sùúrù o, àwọn méjì máa fira wọn lọ máa fèsì mi. If you see them, run o, japa. Tí n bá fún kọ̀ńdọ́tọ̀ lówó, tí n bá bèrè change, I'm going to tell you this and I will round up. Mo wọ mọ́tò, adé mazamaza, mo fún kọ̀ńdọ́tọ̀ bí i 500 naira ni mo fún, àbí 200 naira mo lè mi rántí. Adé mazamaza, mọ́tò bàjẹ́. Ok, ó ń dẹ̀ fáwọn èèyàn lówó wọn padà. Wọ́n fẹ́ gbọ́dọ̀ lówó padà. Owó tèmi ń kọ́ olówó kíni? Because I know what could happen. Then I said, okay, má worry, fún mi ní change mi. He held my clothes and started slapping me. Títí tí conductor yẹn gbá mi lọ́jọ́ yẹn. Tí n bá bùkún o, tí mi bá bùkún, tí mi dẹ̀ fẹ́ yọ kó, a tó 10. Gbogbo etí mi báyìí ló wú. I don't want to touch him. Kí má lọ gbá, kó má lọ kú. Àwọn èèyàn tájọ wọ mọ́tò, ó refund owó oníkálukú fún wọn. And when I said, fún mi náà lówó mi. Owó kí ni fẹ́ gbà? And I'm like, okay, it's okay. Fún mi ní change 200 naira tí mo fún ẹ. Ó dẹ̀ fáwọn tó wà ní mọ́tò tán. Ó dẹ̀ wà bá mi. Ó dẹ̀ fà á. He's still alive. Yes, he's still alive. Ọmọ ẹ wà lára àwọn àfáà ńlá orí Facebook. He's still alive and he had my clothes. Ó bẹ̀rẹ̀ sí ní là mí nígbà tí. Ọlọ́pàá was there. I was calling Ọlọ́pàá. Ọlọ́pàá could not say anything. It was just looking at us. But I know what is happening. I know. Then a guy came and said, Ojawere ni. Mo feel it. Má fọkàn. Because I was naive. I was nervous. I was scared. People,
wọ́n lè fọwọ́ kan kó lọ kú kán ní kí n gbé. I know what it might result to. I was trying to keep calm. And I said, ẹ má fọwọ́ kan sílẹ̀. And he said, ẹ má bínú mà. Lẹ́yìn ìgbà tí bíi mẹ́wàá, he said, ẹ má bínú mà. I said, okay. Àgbà tí mo lọ bí tí mo ń lọ tí mo tún ń bọ̀, mọ́tò bọ́ ẹ̀ mo tún padà wò, mí dẹ̀ mọ̀. Mọ́tò ẹ̀ ni mo tún padà wò. And he saw me, was like, it's okay. So it's okay. It's okay, it's fine. What I'm saying, I am telling you 1% history of my life. Because I decided to serve Allah with everything I had then. I just decided, Allah knew, Allah knew, Allah knew, Allah he, Allah ha, Allah, Allah, kò yẹ pé mo lọ sílé alásàlátù omi ìṣàsàlátù pẹ̀lú nǹkan ò kábà ní àwọn tó júbọlé ni ẹ̀ ń ṣàsàlátù bí ló ń ṣàsàlátù mo bìlí pé mi fúnra mi mo lè ṣàsàlátù fúnra mi mo lè jókòó àdúrà mo lè ṣe gbá mo lè ṣàwọ́ fúnra mi. Sometimes tí má kí àwọn èèyàn pé ẹ káàárọ̀ o they want to fight me because bàbá yẹn sọ pé wo ọkùnrin ò ní gorí ẹ mọ́. That's how. As in kí ni mo ṣe? I keep on asking myself. But thank God, one afa told me pé ìwọ náà bẹ́ẹ̀. Sọ̀rọ̀ yẹn mo máa ń mú dání pé mo bẹ́ẹ̀ o, Ògún gbọ́ mo bẹ́ẹ̀. Mo bẹ́ẹ̀. Because àlùjọ náà ni mo ń lépa. Mo bẹ́ẹ̀, mo bẹ́ẹ̀, mo bẹ́ẹ̀, mo bẹ́ẹ̀, mo bẹ́ẹ̀. Mo bẹ́ẹ̀. Àlùjọ náà ni mo ń lépa. Àlùjọ́nà màlá àlùjọ́nà ni àlùjọ́nà lẹ́yìn mo bẹ́ẹ̀ àìná mo ṣe tún rántí lè ní mo mọ̀ pé mo bẹ́ẹ̀ pé èèyàn máa ń ṣe ẹ̀ṣẹ̀ tó yọ tó wà mọ̀ pé mo ṣẹ̀. You said you see God as you said you see God àdúgbò tí mo dárúkọ yẹn àwọn tó gbé àdúgbò yẹn tó bá ń wo ṣó yìí tó bá rí where you said you see God ọmọ arẹ́rìn ni because wọ́n mọ̀ tó bá sọ pé yóò ní dàrí là kọ́ máa lọ gbé sáré onítọ̀hún tó bá sọ fún yẹn pé ẹni yóò ní dàrí là kọ́ máa lọ gbé sáré onítọ̀hún. And there was a day tí àwọn kan wá bá mi kó sọ wípé iléyá yìí náà ló mọ̀ fún un. Yes, he said it, and the woman came to me. Ìwọ ọmọ yìí mo ní kó kúrò ládùúgbò yìí. Ìyá ìdẹ̀sọ̀ pé kí n kú pa ní mi ní kú òfin tẹ̀. Mi ní kú òfin because àbí ní pé tó bá pa ọ̀tá mi nígbà àyàdùjọ́ náà ni mo ń lọ. Mo bí pé tó bá pa ọ̀tá mi nígbà àyàdùjọ́ náà ni mo ní mi ní kú òfin wọn stẹ̀. Mi ní kú ládùúgbò fún wọn. Mo believe nínú Allah. Ànábì máa ṣìpẹ̀ mi ṣáá ni. Mo mi mo kì í ṣe kà fún yàn mo kì í ṣe bí mo máa ṣe sàárà mo máa ṣe kíní kan wọ́n fẹ́ yàyà wọn wèrè mo sọ mo believe ní pé àdùjọ́ náà yẹn Ògún gbọ́ tí mi bá wọ̀ pàṣẹ àwọn àbẹ̀ máa gba lọ́yàtọ̀ lọ́run lọ́rùn lórí iná ni mo ti iná straight bí ṣe wà iná ẹ̀fà àdùjọ́ náà fìdá àtútù sílẹ̀ àpọ́nlé àdùjọ́ náà fìdá àtútù iná ti wà ókè ilẹ̀ mo believe ẹ̀ pa. Èyí mo sọ fún yìí ní tí mo sì lè sọ ní tí mo lè sọ ní àwọn ọba tí mò ń sọ yìí tí mo lè sọ ní tí mo lè sọ àwọn kan àti pé àwọn ọmọdé ọmọ mi máa sọ fún wọn àwọn kan àti pé máa gbé lọ ní nǹkan tí ojú mi rí ní nǹkan tí ojú mi báyìí wọ́n máa ní pé nǹkan ṣe wá ní pé bí ègún òdìlé àbí ìyàwó mẹ́ta náà bá mi fẹ́ kò sí tó sàsì mi nínú wọn
àwọn mẹ́ta bàbá mi fẹ́ kò sí ìdèmí kí n jọ bẹ̀ kò sí ìdèmí kí n sun yàrá ẹ̀ àwọn ogún ìyá mi mo pì sí ẹ̀wọ̀n sí màmí ìyá mi tó bá lọ bí àwọn alákọ̀wé wọn ka ìyẹn tó bá lọ sí patí tó bá ní màmí ẹ káàbọ̀ kí lẹ mú bọ̀ màmí máa sán ẹ ní kò níwájú orí ni pàtí mo lọ kí ló fún mi jẹ́ kí àwọn ogún ìyá mi lọ sí patí àgàgà màmí àgbà first wife bàbá mi bàbá tí ni màmí àgbà ẹ káàbọ̀ kó tó kí màmí àgbà tó wọ́n ti ṣíbò mu wọn ẹran díndín máa wálé láti patí ni dẹ́pẹ̀ pé bàbá wa lówó a máa tẹ ẹran a máa ṣe gbẹ̀ màmí àgbà wọ́n máa mú ẹran díndín wọn láti patí tó máa lọ patí wọ́n da minerals sínú cup wọ́n dẹ̀ láìkì mi tó pé ìyá mi dààmú kó tó bímọ àti pé kí n tó tún dúró padà ayé là gbé máa gbé fún mi ni mo mú mi ò mọ ẹnìkan oúnjẹ ṣóúnjẹ báyìí máa kò sí oúnjẹ yìí tí mo kí ń jẹ èèyàn wá lógun nínú ilé ó wá lọ fọwọ́ ẹ̀ fa ogun ó lọ fi ọwọ́ ẹ̀ fa wàhálà àgbákò àlìjọ́nà fìdáùsì kí yóò di ẹ̀ kọ́rí burúkú ní síwájú iná straight máa pín ìṣàjẹ́ náà fún mi máa wọ́n ẹ lépè iná la fẹ́ lọ àmọ́ lọ máa gúnyán níbi àmọ́ ṣe jọ̀lọ́ fún ẹ̀ tí wọ́n máa ṣe ẹ̀fọ́ tó dáa ẹ bá máa pín ìkọ́lé wá sọ kíní kan Fúlàní ni gbogbo ọmọ ẹ̀ kan tàn ní o Fúlàní ni wọ́n olórí ibú ni wọ́n wá sí láàrin wọ́n fẹ́ fi dálẹ̀ Yorùbá rú ni ẹ gbọ́dọ̀ gbà ọmọ ìwé ẹ gbọ́dọ̀ gbà fún wọn wọ́n fẹ́ fi wá sí ládàlẹ̀ Yorùbá ní ìlú tẹ bá ti rí wọn ẹ bá gbẹ ẹ tètè mọ wọn kọ́kọ́ ẹ categorize wọn bandit ni wọn terrorist ni wọn tún ṣe Fúlàní tó dáa bandit terrorist làwọn tó wà nílẹ̀ Yorùbá terrorist ni wọn. ó ti pọ̀ jù yóò bá òde àtètè fúnra. My sister ẹ káàbọ̀. ẹ jẹ́ ìsunkún every time ẹ bá sọ story yìí ẹ máa jẹ́ ìsunkún ẹ yé jẹ́ ìsunkún tó lọ lọ. Kí ló dé? It's sad. It's a sad story. It's so sad. But I am just telling you 1% of my life. This is just a piece, 1%. Ike video àwọn boys yẹn. Ó wà lórí live. Ẹ̀yin wà lórí live show mi jọ yẹn. Wèrè kan wà bí ó ní mi ní smell àlùjọ náà inshallah. Àlùjọ náà. Àpọ́nlé làlùjọ náà iná ti wà òkè. Fried chicken. Bàbá lọ jẹ fried chicken nínú fáyà ni. Àpọ́nlé ládùjọ́ náà àwọn tó wà ládùjọ́ náà tó kọ́ wọn máa mu oyin àti mílìkì Tinubu máa wà nínú iná Fẹ́lá máa wà nínú iná àwọn tó tún máa wà nínú iná Dangote máa wà nínú iná àwọn China wo Ali àdùjọ́ náà tó máa wà yẹn ebi máa fọ́ ẹ lójú ọba mu mílìkì àti oyin àwọn ọlọ́dún 72 virgin oyin máa gbí ẹ. Ní China tábà ti wọnú náà China máa ṣe fóònù fún wa àwọn máa browse ẹni tó wà lálùjọ náà ojú yìí máa bó. Irọ́ ló pa. Irọ́ ni. Mi dé ṣe wà ń bẹ̀ gbóhùn sókè mi dé ẹ̀rọ mi tí o mi dé ẹ̀rọ mi. Mi dé ṣe wà ń bẹ̀. Àfẹ́ tó máa report page wà lórí. Èmi mọ̀ pé ó ń parọ́ ni. Irọ́ náà ó parọ́ jù. Bí nǹkan tí sísá mi Múlíkà ń sọ, kọ́ lọ sùn olóòdù. Èmi fẹ́ kọ́ ti ẹ̀ sùn olóòdù. Àǹtí ẹ̀jẹ̀ drop fídíò bẹ̀lẹ̀ nìyẹn. Ọ̀dọ̀ là máa tó pẹ̀lú ọ̀dọ̀ lágbára Ọlọ́run. Mo fẹ́ gbọ́ action tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí mo ń follow series yẹn, mo ń follow ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ ṣe máa lọ gbéyàn torí pé ó gbé kí lẹ ti pè ẹbọ sórí Kùránì. Ṣé ẹ̀ ní Saudi ni? Ọmọ ṣe Saudi kí ló kan Saudi láyé orí ibú tó ń ṣe é. Àǹtí ẹgbẹ́ kó lọ ṣọ́ gbogbo wa 2034 à ń lọ sí Saudi ọba Saudi ti ní ká wá ṣáyó a máa lọ ṣáyó a máa mú nǹkan. Tẹ bá mú nǹkan lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. Àwọn síbi ìyá mi ò ṣètò ní ojú. Subhanallah.
mo ti sọ fọkàn mi mo ní má sọ̀rọ̀ ẹ̀sìn láàrin àrántí wọn. ẹ lè bẹ́ mi ṣe má sọ̀rọ̀ ẹ̀sìn báwo. alẹ́ tí ijọ́ tọkọ mi ijọ́ ta lọ. alẹ́ lè bẹ́ mi ṣe tàbá tí wákàtí márùn-ún yín. mo fún ẹ méjì sílẹ̀. wọ́n fi gbogbo wọn lè mú sá lọ bẹ́símẹ́ǹtì ni torí mo ti wọ́ọ̀nù ẹ̀ka tó kúrò lẹ́gbẹ̀ẹ́. àmì ilé gbá pọ́nrán ìyá mi fún mi lọ́la ẹ lè bá mi ṣe kí wákàtí márùn-ún kí ló dé ṣẹ́rí tẹ bá ti ẹ̀yin tẹ wọ aṣọ ẹni sùúrù ìyá mi ẹ̀yin tẹ wọ aṣọ tẹ ṣí àyà sílẹ̀ tó bá di ijọ́ gbẹ̀dàrí kìámọ̀ wọ́n máa wá so okùn mọ́ orí ọmú yín wọ́n máa wá fi háǹgì yín sókè ẹ máa wà gbọ́kọ̀ wá sí wọ́n máa wá fi háǹgì yín sókè ọmọ ẹ máa wá ro yín àwọn obìnrin náà ṣe ṣìnà wọ́n máa mú irin tó gbóná gan wọ́n á tìbọ̀ wọn látẹnu akọ̀rọ̀ lójú abẹ́ wọn ní fúru ádàbẹ́ ni wípé wọ́n àwọn wà sílẹ̀ kéwù ni mo sọ fún yín o ádàbẹ́ ni pé wọ́n rọ tó bá gbé ọ̀dà kaná tó dàbá ti gbóná ádàbẹ́ ni pé wọ́n rọ sí wọn lẹ́nu báyìí ni lórí ìṣúná máa jó wọn lọ pé mo ní àfáà kan tó bá ń ṣe wáàsí téèyàn wá kú báyìí ó tó bíyàn bá kú tó bá kọ́kọ́ gbìyàn dé gìrì sáà báyìí ó ní àwọn mọ̀láìkà máa wá jí ìyànnà kíkọ́ àti ìnàkà máa wá jí ẹ máa ní dìde ọmọ ènìyàn wo àwọn mọ̀lẹ́bí ẹ wọ́n ní ìyàn máa wọ́n ní òkú gbọ́n tá à ń sọ o òkú máa wò káàkiri àwọn tó bá ti ń ṣe tó dáadáa nípa èèyàn wọ́n máa kọ́ kalẹ̀ àwọn yẹn máa dó sọ́wọ́ ọ̀tún àwọn mọ̀láìkà ọwọ́ ọ̀tún nìyẹn mọ̀láìkà ọwọ́ òsì aburú tó máa sọ nípa èèyàn wọ́n máa kọ́ kalẹ̀ tó bá ti pé àwọn fámìlì yẹn wá lọ tán ti gbéyàn sínú sàárè wọ́n ní àwọn mọ̀láìkà máa wá jí ẹ pé lágbájá ọmọ lágbájá kó tó bí ẹ pé mọ̀ ọ́rọ̀ búkà lásán wọ́n ti kọ́ jẹ́ pé lágbájá ọmọ lágbájá tó bá jí báyìí wọ́n tó bá fẹ́ dìde wọ́n lákàn lárí wọ́n pákó ni lórí irọ́ mi ò rántí nígbà yẹn pé wọn kì í fi pósí sin òkú mùsùlùmí o mi ò rántí pé wọn kì í fi pósí sin òkú mùsùlùmí nígbà yẹn o èrò yẹn wà láyà mi wọ́n ní wàá kàn lárí wọ́n pákó ni òkú wa á dìde ìjòkó wọ́n ní àwọn nàkíwì àwọn àlùpọ̀nù ọlọ́run wa jẹ́ kẹ́ gbádùn ó ní àwọn mọ̀lẹ́kà yẹn wọ́n kàn gbàgbé tó máa gbá bọ́ọ̀lù wọ́n kàn fún yàn nípa báyìí ni wọ́n lè yàn máa jẹ́ yàn máa wọnú lẹ lọ́tọ́ gbogbo imagination yẹn máa wà lójú mi tí máa tó kọ̀ máa wò ádàbẹ̀ ni pé mo ti ń kíni wọ́n tó máa ti fún yàn pa báyìí èyàn máa yí lọ sísàlẹ̀ èyàn máa fi kan omi tó wà nísàlẹ̀ pátápátá tọ́nà kọ̀ọ̀kan dá tọ́nà gba ayẹlẹ lórí wọ́n lè yàn máa já lọ sísàlẹ̀ tó wọ́n tó bá dé sàlẹ̀ wọn lómi yá nínú ẹlẹ́ṣẹ̀ lélẹ́yìn omi yá gbá síta padà wọ́n tó bá ti wá bẹ̀ a máa forí gbá blọọkì ẹ̀mọ̀ pélẹ̀lẹ̀ òkúta máa wà nínú rẹ̀ wọ́n lè máa forí gbá blọọkì forí gbá símẹ́ǹtì gbégbégbégbégbé gbogbo apẹ́ àti máa fọ́ máa wá sókè máa dókè báyìí àwọn yẹn ti máa dún gbóngbódà wọ́n ti máa mú gbóngbódà ní máa lọ búkà máa nínú ká ìwọ́n tó bá ti mọ̀ pé tàlẹ́ ọlọ́run ẹ tàlẹ́ sí ẹ ìmúdókọjú sí kírun àgbákọ̀mọdé àgbákọ̀mọ ṣáà gàdàgàdàgàdà àwọn bíbí yìí orí ibú rọ wọn tó bá wá jókòó wọn máa lágùn wọn ní kò sí bí wọn ṣe lè kéwú tó gbẹmú máa lọ hákìní ẹ sórí wọn rọ bùkátà lọ́lọ́run ẹ kíníkan ní kò sí bí wọn ṣe lè kéwú tó wọn ti ṣe pé ànábì ò fẹ́ gba ìpè ẹ èèyàn máa gbàgbé ni àgbákọ̀mọdé wọn lè máa gbàgbé wọn máa bí ẹ wọ́n máa bẹ̀rẹ̀ lílu yìí wọ́n ní igi wọ́n máa ń gbé dání wọ́n ní gbóngbó ni o wọ́n ní gbóngbó yẹn máa ní ẹ̀gún yẹn máa dàbí ìṣó wọ́n máa fi máa nànà gbáwù wọ́n yẹn máa ké oníṣẹ́ tó máa gbà yàn kalẹ̀ ọlọ́run ṣàánú fún mi gbogbo wọn tí mo bá ti rí báyìí tí mo ti gbà kí sẹ́bí ilé láì wá lọ sùúrù ẹni wá kọ́ mọ́ṣáláṣí ó ti kọ́lé kalẹ̀ láti ìjọ náà tí bá lọ nínú mọ́tò tí mo gbọ́ fi sẹ́bílì láì máa bọ́lẹ̀ ní sẹ́bílì láì mo ra búlọ́ọ̀kù sáré ìjọ náà kalẹ̀ mi ìfẹ́ àdìjọ náà mọ̀ búlọ́ọ̀kù tí mo ti rà bá mi kówó mi ẹ bá mi kówó búlọ́ọ̀kù tí mo ti rà mo ra búlọ́ọ̀kù tó bá ti wá dáwọ́ sí mọ́ṣáláṣí o ti ra lẹ́sàdì ìjọ náà nìyẹn tó bá náwó fáwọn àǹfà o ti ra lẹ́sàdì ìjọ náà èmi náà wá ń ra búlọ́ọ̀kù bẹ́ẹ̀ ni mo ra símẹ́ǹtì iṣẹ́ ra búlọ́ọ̀kù ni mo ra símẹ́ǹtì àmọ́ bí a máa rí bíríkìlà lọ́rùn gbápọ̀mọ̀dé. àgbákọ̀mọ̀dé bóyá
kò dùn lẹ́nu mi tí àáfàá wa bá ń sọ fún wa lékè báyìí mo tó máa fún ẹ nípa tó máa tún pé mo dákọ̀ football player kan gbà yẹn pé ṣé wọn bí máa ń gbá shot tó máa gbá yẹn báyìí gbá èèyàn máa ròdù lọ sínú ẹ̀ ilé a máa lọ àwọn òkúta àlẹ́lẹ̀ wọ́n máa fọ́ èèyàn máa forí gbálẹ̀ kan odò ní odò tọ́lọ̀ ń gbé ayé lé lórí kan nísàlẹ̀ odò yẹn máa ní rọ́ kò lè dúró nínú mi ẹlẹ́ṣẹ̀ ni odò yẹn àtún burú gbúgbúrú àtún gbá lọ́tọ̀ wọn gbá èèyàn tún máa bọ̀ lókè ogun jà ó aláwọn gbà mí ogun gbọ́ wọn gbà mí àwọn gbà mí wọn gbà gbẹ̀rẹ̀ báyìí mo fẹ́ ṣe nǹkan kan kò sọ́tí kò sí nǹkan kan kò sí ṣìnà kò sí sìgá kò sí pé èèyàn fẹ́ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kò sí pé èèyàn fẹ́ ṣe kinní kan ìtẹ́ríta gbogbo ẹ̀ àdùjọ́ náà yìí ni o àdùjọ́ náà yìí ni o àdùjọ́ orí ibu lámbà wàhálà ọgbẹ̀rẹ̀ ní gúrúmù ọlọ́run mbálẹ̀ wà nínú gúrúmù yẹn àtọ́rí kan ṣe kan lọ́lọ́run bá wà nínú gúrúmù yẹn tó bá sí pé gbogbo wa kò sóbò and again do you know even despite all those things tí àfáà yẹn ṣe mo yìí tún gbé ẹ̀sìn yẹn wọ̀lú yìí ìgbà tí àmìra wa sọ pé mo gbé òun lọ sí Libya mo kó Kùránì wọlé gbogbo tíra mi tẹ̀sùbá mi mo ti ṣọ́ lórí kéde orí péjì mi rí tẹ̀sùbá mi ó gùn débi wípé ó ga jù mí lọ lórí ìdúró tẹ̀sùbá ti máa ń lò fi ṣàdúrà ó ga jù mí lọ aláwọ̀ gbé mi ní gógó ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ bá gbàgbà balógun wọ́n gbé mi ní gógó mo ṣiṣẹ́ ní 47 tó bá mọ Times Square mo ṣiṣẹ́ ní 46th Street ní Times Square mo máa ń lọ kírun ní 28th Street lọ sí Times Square anybody wá dé Times Square ẹ bèrè ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo ṣiṣẹ́ ní 46th Street mo máa ń lọ kírun ní 28th Street 18 blocks ní máa rìn lọ kírun and you know what mi ìfẹ́ pa nǹkan jẹ fún nǹkan lẹ́yìn tí bá ti kírun lé àárọ̀ nílé tí máa fi débi iṣẹ́ tó bá yẹ pé ìwọ̀n méjì náà ni máa kí tó kù níbi iṣẹ́ wọn láti lọ kí máa rìn 18 blocks àlọ 18 blocks àbọ̀ tó pé mo lọ kírun everyday àyàfi tí màá lọ síbi iṣẹ́ ló kù alájà ni máa ń pè tó bá dé Times Square sọ pé ògèrè Queen of Times Square ni máa ń pè mí wọ́n ta tíkẹ́ẹ̀tì níbẹ̀ agbèrò ni mo ń ṣe máa 18 blocks ojú sáfẹ́jọ́ sálábà lọ máa rìn lọ kírun máa rìn lọ́rùn bò ìgbà mi tó bá rẹ̀ mí máa wọ train lọ kírun train lọ kó àyílà alásàrì mọ́gìrì ìṣáì ìgbà mi máa fẹ́ kí ìṣáì tó kù pé tó máa dé ló lè ti rẹ̀ mí. ó lè ti rẹ̀ mí máa kírun àgbákò làwọn pípò yìí o àgbákò ni wọ́n á débi bíi àmì wọn sọ pé mo gbé òun lọ sí Libya lọ ṣàṣẹ́wó àmì wọn tó ń lò jáàbù mo tọrọ owó mo bẹ̀rẹ̀ gbowó lórí íńtánẹ́ẹ̀tì mi ò yọ tọrọ mi ò yọ kọ́bọ̀ ó ní mo gbé òun lọ sí Libya lọ ṣàṣẹ́wó. àwọn bíbá yìí náà àwọn àfáà ti mọ̀ táwọn làwọn mọ̀ nípa ẹ̀ mẹ́wọ́n láká ní òwe àmúlẹ́ tó ń ṣe ní ọ̀tọ̀ nǹkan àwọn làwọn bá mi bẹ àmìrá kó má fọlọ́pàá gbé mi. lórí ibú làwọn tuntun olórí ibú ni wọn fi sílẹ̀ mìíràn àtẹ̀jú bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká call it today. èwo ló sọ pé nìkan àlejò náà you go explain táyà o you go explain táyà I don't want to see àlejò náà 20 minutes Mr. bàbá mi 20 minutes kọ́ o 20 minutes ní Times Square sí tomade pen station that's 34 pàtó ní 4 blocks in fact kò kí ń ṣe ní 30 minutes kò yẹ 30 minutes ẹ mọ block New York wá bíbí ni kò kí ń ṣe ní 30 minutes ní máa rìn mo fẹ́ lọ forí balẹ̀ fún ṣìgìdì àlá kò kí ń ṣe ní 30 minutes a fẹ́ lọ sáré ìjọ iná ti da àgbákòlà àlùjọ náà iná is okay
Safety domain wọ́n ní Yorùbá is Arizona has built Times Square fine very built and to round it up ẹ lọ question tí mo fẹ́ fún yín yìí ẹ lọ ṣe research àwọn òyìnbó wọ́n kó àwa dúdú ní ẹrú fún 400 years ẹgbẹ́ ya many years mo pè àwọn òyìnbó wọ́n kó àwa dúdú lẹ́rú fún 400 years tẹ́ bá dé ìlú àwọn òyìnbó ẹ máa rí black America ẹ máa rí black ní London ẹ máa rí black díẹ̀díẹ̀ láàrin wọn America ti pọ̀ kó wa lẹ́rú jù even state kan wà nílùú yìí tó jẹ́ wípé Ọ̀yọ́ tún jí ni wọ́n ń pè lamẹ́ríkà bíbí state ni àbí ṣé state ni wọ́n ń pè àbí city dẹ̀ ni wọ́n I don't know ní American bíbí ṣe pé wọ́n gbogbo nǹkan tá à ń lò aṣọ wa bàtà wa ìmúra wa oúnjẹ wa ni wọ́n ń jẹ Ọ̀yọ́ tún jí ni wọ́n àràbó wọ́n kó dúdú ní ẹrú fún 1200 years ẹ fún mi ní dúdú àràbó ẹyọ kan definitely òyìnbó tán pè ní kékeré wọ́n dájú àràbó lọ 400 years tán fi kó dúdú lẹ́rú wọ́n jẹ́ kí wọ́n reproduce ní dúdú ṣe ṣẹ́kù lamẹ́ríkà lẹ́nu 1200 years tí àràbó fi kó dúdú lẹ́rú àwọn dúdú tán kó lẹ́rú nígbà yẹn àwọn dà ṣé wọ́n reproduce ni kí náà ṣe fún wọn tí wọ́n fi ṣẹ́kù lórí ilẹ̀ àwọn tẹ́ ń kó 10 million lọ bá nìyẹn o so it's a question go and do your research kó béèrè lọ́wọ́ rẹ pé ṣé orí dúdú Arab àwọn tí wọ́n kó lẹ́rú gbà yẹn àwọn dà níbo ni wọ́n kó wọn sí why tí wọ́n ṣẹ́kù why tí wọ́n reproduce Allahu alákòbá Allahu alákòbá Allahu alákòbá àwọn ọ̀ka burúkú àwọn ẹni òfò àwọn Fúlàní kan wá dé wọn wá ní ẹrí ogun ló máa pa gbogbo yẹn kó ṣì dànù ní olórí ibú ọmọ wá sí lájẹ́ kan fi ẹ̀ẹ́dógún sílẹ̀ nílẹ̀ Yorùbá. àti ṣe ọ̀fù lẹ́nu. mo ọ̀fù ni ẹ tí mo wà lórí kíní gbà ìmúlẹ̀ tí mo ń bẹ̀rẹ̀ sí. ó dàbò bó lẹ ṣe oníyẹn ọlọ́kẹ́ ṣe máa tá a jẹ́ apá ìbínú I love you guys ẹ fi tèmi kọ́gbọ́n o tẹ bá rí wọn ẹ sá o ẹ má bá wọn ṣe o wèrè ni wọn o.